Aláròyé máa wí o. Nítorí ìfẹ̀hónúhàn tó wáyé nínú ọgbà iléèwé náà ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ 18 oṣù yìí, àwọn aláṣẹ iléèwé gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì tó wà nílùú Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ti pàṣẹ wípé kí àwọn akẹ́kọ̀ọ́ máa lọ fún ìsinmi fún odidi ọ̀sẹ̀ 3, eléyìí tó bẹ̀rẹ̀ lọ́gán. Nínú àtẹ̀jáde kan tí alukoro fásitì náà, Abíọ́dún Ọlárẹ̀wájú, fi síta ni wọ́n ti ṣàlàyé pé ìgbésẹ̀ náà pọn dandan látàrí onírúurú ìfẹ̀hónúhàn tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ń ṣe. Lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn ni àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ oríṣiríṣi ìfẹ̀hónúhàn lórí ìnira ètò ìrìnnà tí wọ́n ń dojúkọ àti bó ṣe nira fún àwọn akẹ́kọ̀ọ́ láti rí iléègbé ní fásitì náà. Gẹ́gẹ́ bí ààrẹ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún, Adélàní David, ṣe sọ nínú àtẹ̀jáde kan, ó ní ojoojúmọ́ ni nǹkan ń nira fún àwọn akẹ́kọ̀ọ́ ní fásitì Ifẹ̀. Ìdí nìyẹn tí àwọn fi pinnu láti fẹ̀hónú hàn. Ó ní bó ṣe jẹ́ wípé bọ́ọ̀sì tí ìyàwó ààrẹ, Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu, fún fásitì náà nìkan ló kù báyìí tí àwọn aláṣẹ fọwọ́ sí fún àwọn akẹ́kọ̀ọ́ láti máa lò jẹ́ ìnira púpọ̀ nítorí ó kéré níye. David tún ṣàlàyé pé ìgbésẹ̀ yìí ti mú kí ìrìnkèrindò ní fásitì Ifẹ̀ ó burú jáì nítorí fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí ló kù tí àwọn akẹ́kọ̀ọ́ fi ń tò láti dúró de bọ́ọ̀sì. Bákan náà ni wọ́n tún fẹ̀sùn kan àwọn aláṣẹ pé wọ́n ní kí àwọn kó kúrò ní abala kan nínú Awólọ́wọ̀ Hall láì fún wọn ní àǹfààní ọjọ́ díẹ̀ láti palẹ̀ ẹrù wọn mọ́. Àmọ́ ṣá o, alukoro fásitì Ifẹ̀, Abíọ́dún Ọlárẹ̀wájú, ti ké sí àwọn òbí àti alágbàtọ́ láti mọ̀ wípé fásitì náà yóò wà ní títìpa fún odidi ọ̀sẹ̀ 3. Àtẹ̀jáde náà pàṣẹ wípé kí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ kúrò nínú iléègbé nínú ọgbà náà. Ó ṣèlérí wípé kí wọ́n tó padà dé lẹ́yìn ìsinmi ọlọ́sẹ̀ 3 ọ̀hún, gbogbo nǹkan tó ń rùn nílẹ̀ yóò ti tán. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.